Olúwa ẹ tóbi o, ẹ tóbi. Olúwa ẹ tóbi o, ẹ máa tóbi. Mo sóhun ká lè fi ṣàkàwé rẹ̀, ẹ tóbi olú. Ní a bá lÓlúwa tóbi, òun náà làwọn Mùsùlùmí ń pè ní èdè Lárúbáwá, àwọn ń pè ní Allahu. So nǹkan kan náà ni gbogbo yín jọ ń sọ, àti Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì. Àbàwọn tí a bá ń gbé nǹkan ní ìtóbi yàtọ̀ sí Ọlọ́run nìkan ló kù. Àwọn èèyàn ò lè mi ò sì fẹ́ níbí. Ní kí ẹ má wá bí o, ṣùgbọ́n a gbọ́dọ̀ gbọ́ Ọlọ́run ọba nìkan èmi máa gbé tóbi. Kò sí ẹ̀sìn tí ń gbà láàyè, ẹ̀sìn kan tí ọba ti gbé Ọlọ́run tóbi wọn. Ní kọ́ má wá bí, ṣùgbọ́n èmi bá gbé nǹkan míì tóbi Ọlọ́run. Nítorí tẹ́yìn Yorùbá ọba mọ̀, bẹ́ẹ̀ bá ṣe kábíyèsí nílé ọba, kẹ́ ń ṣe kábíyèsí fún kò ṣeé fojú rí. Ọba àwọn ọba ni ó ń pè é. Ọba àwọn ọba ni. Àwọn ọba wo wà lọ́ba tó jọba lé lórí? Àwọn ọba wo nu? Àwa báyìí. Ìkan ló sì gbọdọ̀ wà nílùú kan. Ọba àwọn ọba ni ó ń pè é. Ọba tó lọ́run òun ayé, òun ló fi èmi tó fún mi ní ọlá pé kí n máa jẹ́ ọba. Ló sì fún mi ní ọlá pé kí wọ́n wá máa kí mi bí wọ́n ṣe ń kí òun. Ìyẹn ni kábíyèsí. Ṣùgbọ́n mo gbọ́dọ̀ sọ fún yín o, èmi gangan kọ́ ni kábíyèsí o. Kí n má bàa jẹ̀bi, mo gbọ́dọ̀ sọ fún yín, bẹ́ẹ̀ bá ti ní kábíyèsí o, èmi ò ní kábíyèsí Ọlọ́run. Tẹ́ ẹ bá ní àrólé Olódùmarè, nídìí láti dá yín lóhùn kankan, nítorí àrólé Olódùmarè nìyí. Èmi làrólé kábíyèsí ọba àwọn ọba. Mi ló fi rólé lórí ilẹ̀ pé ní róhun o, ṣùgbọ́n ẹ bá fẹ́ kí òun kẹ́ máa wá sáàfin ọba. Ẹ bá dé kọ̀sẹ́ntì wá sáàfin ọba, àti Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí àti ẹni tí ń bọ òrìṣà. Ẹni tí bá sì ń bọ òrìṣà, tó bá jẹ́ pé gbogbo ilé òrìṣà tẹ́ ní ilé Ọ̀rúnmìlà, ilé Ṣàngó, ilé Ọ̀ṣun, ilé Kìnní, ìjọ tẹ́ bá ti sọ́ di ilé Olódùmarè, èmi náà bá yín débẹ̀. Mọ̀tẹ́ bá tọ́ sọ pé ilé Ṣàngó, ilé Ọ̀rúnmìlà, ilé Ifá, ilé Kìnní, èmi bá yín débẹ̀. Bẹ́ẹ̀ bá sọ ilé Ifá di ilé Olódùmarè, wọ́n wá lè jẹ́ tú Ifá lẹ́bi pé nílé Olódùmarè, wọ́n bá yín débẹ̀. Ó lè jẹ́ pé ọmọ Ṣàngó ni ọ̀sùnmọ́ tó bá ti sọ pé ilé Olódùmarè nígbà yín débẹ̀, nítorí ẹni tèmi ń rólé fún ọba àwọn ọba ni, kìí sì fẹ́ jẹ́ kí wọ́n wò ní ìsìn bẹ́ẹ̀ ṣe wà ní ìsìn, ẹni kábíyèsí o, ṣẹ́ẹ̀ṣẹ̀ kábíyèsí fún òòṣà. Àní gbogbo àwọn baba ńlá wa, èmi gbà lẹ́yìn náà ṣe gbà, ẹjọ́ ẹ ti bá ń pariwo mẹ́wọ̀n fún kálukú kan tí mò ń sọ yìí, torí ẹ̀ẹ̀kan báyìí la máa ń gbọ́ ọmọdé Ọlọ́run pè sọ́dọ̀. Kí ọ̀rọ̀ má sì pè sọ́dọ̀ lè gbọ́rọ̀ tí mò ń sọ yìí. Sì gbọ́ bá kan tó sọ orú eléyìí. So tí n bá ń sọ̀rọ̀, ó yẹ kẹ́ ẹ máa fetí lẹ̀, kẹ́ ẹ tó máa pọ̀ nǹkan lẹ̀ gan. A lè ní ọ̀pẹ ọ̀ya. Ẹni sùúrù, ẹ farabalẹ̀, a lè ní ó sì yá ọ̀pẹ. Ọ̀pẹ ẹnu lọ́wọ́ ẹni tó dá mi, òun lọ́mọ àgbà tó wọ́n mú mi lọ. Ní sùúrù, a sì bẹ̀rù ìgbà tí ó mú mi lọ.
iṣẹ́ tí ń bá ṣe èmi ọ̀bẹ̀rún pé gbàkan ni wọ́n lọ ń tó ohun òṣèlú bọ́ bá yá ọkọ̀ wá bọ́ bá tó bẹ́ẹ̀ ń bá ti ń tọ́ oúnjẹ wò tí mò ń tó mi wò wọ́n tọ̀ kúrò dandan ni bá wù ọmọ bẹ̀rù pé ọba ti ń bẹ̀rù kú yóò tètè lọ́dún ẹ̀ báwọ̀ bẹ̀rù ẹ̀ ọba dé ta ló dáa ẹ̀yin tẹ́ ní ẹ̀ńgọ̀rìsà níjọ ẹ bá ti sọ pé ilé Olódùmarè nílé ọ̀nà tó bá wù ọkọ ọmọ àgbà kọ bá sọ pé ilé Olódùmarè ní ìbọ̀ débẹ̀ màá tó bá ti jẹ́ lé èmi náà ní àbáwá náà nílé òde ẹ̀yin náà àkàkà sọ ìdílé òsà adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fi àwa mọ̀nà ẹ̀yin yòókù ẹ̀yin náà ẹ wá ilé Olódùmarè kò sí ilé Olódùmarè nínú ìṣẹ̀ṣe nílé Olódùmarè ilé Ògún ilé Ifá ilé ìjọsìn Ọ̀rúnmìlà ilé ìjọsìn Ṣàngó ilé ìjọsìn Odù ilé ìjọsìn Kẹ́ní ó lè yọ̀fẹ́ nílé ìjọ àwọn mùsùlùmí nílé ìjọsìn Ọlọ́run wọn ò pè mọ́sálásí nílé Muhammadu àwọn kìrìsìtẹ́nì ò pè ṣọ́ọ̀ṣì nílé Jésù ilé Ọlọ́run ni a pè ní a sì máa débẹ̀ bí ẹ̀yin náà bá pe ilé Ọ̀ṣun nílé Ọlọ́run tẹ̀sí Ọlọ́run bẹ̀ pẹ́pẹ́ máa lè máa ní lè máa alágbà pé òjíṣẹ́ làwọn Ṣàngó àti Ẹ̀gbá wípé òjíṣẹ́ ni Ògún àgbà ń kó òjíṣẹ́ l'Ọ̀rúnmìlà ṣé a máa sin Olódùmarè tó dá wọn a kò máa sin ìránṣẹ́ ni a lè máa sin ìránṣẹ́ àti èmi ọ̀gbà yùn láàyè èsè bí èsè lọ́dọ̀ tèmi o lọ́dọ̀ tí ẹ̀yin lè máa sin Ọlọ́run kẹjọ a lè fi ògo tó yẹ fún ẹni tó dá wa ọba tó dẹ̀dá àṣẹ̀dá kẹ tó máa wá fi ògo ọ̀hún nǹkan kan náà kí wá ló kù bọ́lọ̀ sísìn ní tọlọ́run Ọlọ́run nìkan là ń sìn ògo kan tó sì yẹnu ìtọ́ yẹnu èmi sì làrólé rẹ̀ ìjà tèmi ni kí n jà fún tani ọba àwọn ọba wípé òun nìkan ló tó sìn ẹ jẹ́ gbogbo wa Yorùbá tá a là ń ṣèṣẹ̀ṣe ẹ ronú sí tí mò ń sọ yìí èmi ọba ṣàjẹ́ àṣà ìṣe Yorùbá àṣà ẹ lè rí mi kí n má wo so Yorùbá dáadáa mo lọ Mẹ́kà gan láàrin àwọn Lárúbáwá aṣọ tí mo wọ̀ yìí tí mo wọ kẹ̀m̀bẹ̀ tó dáa mo gbé kiri sí ìyún gan lódùn mo ti sọ fáwọn mùsùlùmí ẹ má máa wọ jàlábíà púpọ̀ jù ẹ máa wo fi ìmáàmù máa wo abetí ajá àwọn ẹlẹ́yà wa ẹ máa sí òfin ẹ̀yin àfáà ẹ máa sòfin kẹ́ gbogbo wa máa wọ̀ kówó lè bá wà lápò tó bá wọ wíwọ àfáà gan tó bá wọ jàlábí àdé ilẹ̀ Lárúbáwá wọ́n mọ̀ wò pé sẹ́yìn ọ̀ní ẹ̀yìn ò lẹ́wù kẹ́pọ̀ tẹ́ ẹ̀ lẹ́wù kẹ́pọ̀ tó èmi ò sí bẹ́ẹ̀ mọ́ àṣà tèmi mọ́ gbéga iṣẹ́ tèmi mọ́ gbéga ṣùgbọ́n tó bá ti jẹ́ pé à ń sìn kankan Ọlọ́run gbọ́dọ̀ sí nǹkan mi lọ́dọ̀ ọba o lọ́dọ̀ ẹ̀yin èèyàn wọ́n bá wù yẹn máa sinra yín wọ́n bá wù yẹn sì òmúrún kẹ́ wọ́n bá wù yẹn máa sìn sọ pé ẹ máa sìn tó bá wù ṣùgbọ́n ẹ má gbé fọ́ọ̀sì yín pé kẹ́ ẹ ṣe mùsùlùmí fọ́ọ̀sì yín kẹ́ ẹ ṣe kìrìsìtẹ́nì ẹ̀yin náà ẹ má fọ́ọ̀sì ọba kó ṣe òrìṣà bíbọ etí ẹ̀mí ń jọba ní kọ́ ọjọ́ mọ ọba
gómìnà sì béèrè pé ṣé onífá ni ọ́ àbí mùsùlùmí ni ọ́ àbí kìrìsìtẹ́nì ni ọ́ kó tó ṣe kíni kó tó yọ ẹjọ́ lórí ọlọ́run ẹjẹ́ àyànnà náà dáadáa o. Ẹ̀sìn ọba ni kó ṣe ti ọba àwọn ọba. Ẹ̀yìn náà eléyìí ló kúnlẹ̀ tí wọ́n ní kámẹ́rà ni ó wá kúnlẹ̀ tí wọ́n ní. Ẹgbà tí bàbá Èésìkí ẹ̀yin ará ilé Èésìkí bẹ́ẹ̀ bá mo yẹ yín oyè ńlá ni bàbá ìfẹ́ jẹ lẹ́nu. Oyè ńlá oyè afọbajẹ gan ni oyè ńlá ló fẹ́ jẹ o than aichi. Nàmbà kan wá obìnrin iṣẹ́ wo ló ń ṣe ó lóun kọ́ ọmọ ní sùkúù àwọn private school èló lọ ń gbà nígbà tó sọ yẹ mo ní liability lélẹ̀ mo ní lọ wáṣẹ́ wáṣẹ́ tó fi jẹ́ pé ó lè mọ yan fanda tó mọ wa dáadáa ṣé ṣe méje nígbà tí ò sì wá sí ìrìṣẹ́ ọba wáṣẹ́ fún. Lenny is a federal worker. Kìí ṣe state ní báyìí ṣe kìí ṣe local government. Ìjẹ́ ìmọ̀ ibi tí báyìí ṣe federal. Abuja straight ní bó ṣe wá yóò di director. Ní federal ní bó ṣe wá yóò di permanent secretary. Ma ẹ̀ ń lè yan gan yí pé olóyè mi is a federal worker. Ń bọ̀ wá tó bí ọdún kan àbọ̀dún méjì tó ṣiṣẹ́ tó kówó jọ mọ́ á ní ọya ó ti tó joyè rí. Nígbà náà bachelors ló ní first degree lẹ́nìí ní ìsìn àbí masters ní ọgbà náà rí masters nígbà náà nílùú ṣe rí kò tí ì ríṣẹ́ kò tí ì ọ̀dà iṣẹ́ tí ń ṣe ọlọ́run lọ́mọ bóyá 10,000 nígbà náà rí lórí àwọn private school èlò ni ẹ máa ń fún yàn ọmọ àbáwá sẹ́kùn tó wá kó ìlú ọ̀sẹ̀ ogun ẹ̀. Inú ẹ̀ òun náà tó gbé rẹ̀ ga is a PhD today. Ó ti gba PhD ọ̀gá rẹ̀ rà. Yóò dáa fún yín o, ẹ sọ ire o. Àwọn ni Professor Laiwola, thank you very much for your help, for your support, and everything that you have done. You have not done it for all we have. Nígbàdé báyìí ṣe èbó wá ní. Gẹ̀ẹ́sì náà máa wá sẹ́nu wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Akẹ̀fẹ́ràn Yorùbá ni. Èyí tí mo kọ́ fẹ́ràn jù ní Yorùbá. Nígbà ní èèyàn fẹ́ràn nǹkan Yorùbá mo fẹ́ràn jù. Ìlú mi mo fẹ́ràn jù. Tó tí ìbá ṣe bẹ́ẹ̀ ní bí ìlú tó dáa tí ó dáadáa tí owó ń bẹ́ẹ̀. Nígbà mo wá jọba wo owó tí ì sí wo ilẹ̀ ìwé gan-an kèé ṣe ilẹ̀ tó wọ́n. Mà ní ìsìn ilẹ̀ 100 million ti wà ń wo. A sì dúpẹ́ o. Ẹ lọ sọ lọ́jà. Ẹgbẹ́ ìgbà ti wà ìdá èmi àtàwọn iPod àtàwọn olóyè àtàwọn ọmọọba àti gbogbo ẹ̀yin aráàlú kàrìnkàrìn. Ẹni èèyàn pàtàkì dà.
gbogbo ọmọ àwo ni VIP very important ẹ yàtọ̀ nú ẹ̀dá ẹ yàtọ̀ ọkàn ni o yẹn bá ń bèrè VIP first ìgbà mọ̀kọ́ dé tí mọ̀kọ́ dé ní ibi ọba yìí ni wọ́n bá máa jù mí sí ààyè karùn-ún lẹ́yìn yóò karùn-ún ní àmọ́ máa bí mi sí bẹ́ẹ̀ ni mo ní èmi Olúwo mẹ́rin ọmọ àwọn mi gan ọmọ ẹgbẹ́ ìbò ó ṣe rí mo ní ìwọ ọkùnrin ó sì ṣiṣẹ́ fún ìjọba ẹ tó ní ipò níjọba ni mo ní ọkùnrin ọmọ kòwó ó sì wá jọba èmi ò wọ́n bá máa pariwo mi wọ́n ní wọ́n fi mí sí àyè kan èmi èdúró mẹ́ ó lè mi èmi ò dúró bí ẹ̀mí ọmọ tí ń lórí. Inú sẹ́ bẹ̀rẹ̀ ni Olúwo ìṣèwó wọ́n sẹ́ ìmọ̀ ni òní nígbà tí ẹ̀dẹ́ wọn ọ̀mà àwọn ọ̀pọ̀lọpọ̀ bá ń gbógun ó dìde wọ́n ń ṣe gbogbo ẹ̀mọ́ ń wò wọ́n báyìí pé ẹ̀ẹ̀mẹ́ tọ́jọ́ bá ń wò ẹ̀ẹ́dàmà mà ní ìsìn tí má ti débì kan kí n tẹ̀ tó sọ kí ní wọ́n ti máa mú mi lọ wájú. Ẹgbẹ́ gómìnà gan wọ́n bí mi sí. Nígbà ààrẹ wá sí Òṣogbo ẹ̀gbẹ́ ààrẹ báyìí ní ọbí mi sí mo ní àárẹ̀. Ẹsẹ̀ mọ́kọ ìyá yìí ni. Olúwo ọba àwòmọ̀ ni. Àbẹ́ ẹ̀mọ́ tí ń jẹ́ wo ìlú tó jẹ́ pé àwọn ní ẹjọ́ ló àjùmọ̀ lórí Yorùbá níbo tí wọ́n bá ọ́dà lọ́mọdẹ́gbẹ̀ẹ́ èyí tó rí pé ìkún omi ló mú àwọn baba ńlá ti apò mi táàrí lọ bòmí tẹ́bí rò pé bẹ́ẹ̀ láti wá rọ́ àwọ̀ alọ́ọ̀fẹ́ ní àìsọ ọmọ ọ̀fẹ́ abájọ́ ọmọ ọ̀fẹ́ èdè ọ̀fẹ́ láàmà sọ sẹ́yìn rí ní àyànfẹ́ ẹgbọ́n pé àyàn galúwà fẹ́ ẹ̀rí ní àyànfẹ́ ṣé ń sòfin bẹ́ẹ̀ ní wọ́n bá máa sòfin bẹ́ẹ̀ wọ́n ṣe ń ṣe nìsí ṣé ń pàbàjá mẹ́ nígbà wá ti rábàjá bẹ́ẹ̀ bá jọ ọmọ bẹ̀ ṣé àbàjá ẹ máa kàbàjá ẹ máa kàbùtà sí. bàbá ńlá yín lọ bẹ̀ ní wọ́n bá jẹ́ kọ́ ọmọ bẹ̀ ní kí ló dé tí yà ń jẹ́ Lúwo ẹ rò pé kàn jẹ́ Lúwo nítorí pé wo ti wà tẹ́lẹ̀ wọn ọ̀fẹ́ jẹ́ wọ́n gbàgbé Ìwó ní ẹbí sọ ní Olúwo. Ẹ̀yin wo nu tẹ́ ẹ ná ẹ̀kọ́ ọkùnrin má pariwo mẹ́wọ̀n ò sí ní sùúrù láàfin lẹ́wà o ẹni sùúrù bọ́ra yín ọmọdé ní ẹ má pariwo mọ́ ẹ má dáwọ́ rẹ̀ sí méjì ẹ̀yin ìwọ ẹ mọ́ra yín o ẹ ti bẹ ìlú yìí nìkan lọ́lẹ́yẹ tí a ń pè lẹ́yẹ Ìwó kò sí ìlú míì tó ní ìlú tí a ń pè ní ìpè ẹyẹ Òṣogbo ẹyẹ Ìbàdàn ẹyẹ kìnìkan ẹyẹ Ìwó pẹ ẹyẹ Ìwó ni òdìdẹ ni a fi júwe bí ẹyẹ Ìwó ni a ń pè ní wọ́n máa wà lẹ́yìn bíbá ẹ̀ mọ́ rí tí ọmọ tí wọ́n pariwo òun ni wọ́n pè ní raven ní Èkó. Wọ́n bá wù yẹn lọ gúgú ẹ̀ kẹ́ ẹ lọ wò bí wọ́n ṣe ń pè é ẹyẹ Ìwó nù ẹyẹ Ìwó ni wọ́n ní aláìlúwà
tí a ń pè ní lúà ànábì núà ìlọ́kọ́ rán jáde raven. Ìlú wa nìkan ló lẹ́yẹ tí a ń pè lẹ́yẹ ẹ̀wó. Ìwọ tí ń bẹ ti báwo. Ìtorí ẹ̀ ní ìyá tí a sọ nílùú wo tí a fi sọ pé kí a má bàa gbàgbé orúkọ ibi tí àwọn ti wá. Sẹ́wọ̀n ipá ní ìkọsílẹ̀ ìwé. Odùduwà àkọlọ́ bẹ̀rẹ̀ ilẹ̀ Yorùbá o. Odùduwà èsì ṣe pé Mẹ́kà ló ti wá. Ibi orin láti bí àjùmọ̀lò Yorùbá wà ibẹ̀ ló ti wá. Ọ̀nà ọ̀dọ̀ wá bí sì ni àjùmọ̀lò Yorùbá. Àwa là ń sọ Yorùbá tí gbogbo òlú pátá. Bẹ́kìtì ọba sọ̀rọ̀, bíjẹ̀bú ọba sọ̀rọ̀, bóńdù ọba sọ̀rọ̀. Èdè wo ni ẹ gbọ́dọ̀ sọ láàrin Yorùbá? Àjùmọ̀lò Yorùbá táwa ń sọ, àwa àtọ̀yọ́ ìlàjọ ń sọ, àwọn amọ̀báàbù wa. Ẹ̀dẹ náà wà láàrin wa, àwọn ìfòònà náà wà láàrin wa. Ẹjọ́ ń gorí Ọlọ́run o, àwa mọ̀tàn o bẹ́yìn ọ̀bá mọ̀tàn. Ẹ lọ tútẹ̀ ìwé kan. Ìwọ tí ń bẹ ti pẹ́. Ìní ìyá tí a sọ ní Lúwo ló fi sọ wípé ìwọ ọmọ mi ọyá padà lọ lé àjò òdèdò. Ìwọ ni a ń pè bẹ̀ ṣùgbọ́n tó bí ní táwọn bàbá ńlá mi sọ fún mi ní pé ìtẹ́yìn ó fi dábẹ̀ mọ̀. Ẹ rò pé lásán lọ̀rọ̀ yàn ń lọ sí Benin ní lọ sí ilẹ̀ Ìbàrìbá lẹ́gbẹ̀ẹ́ Kàtúkà tí ń lọ káàkiri. Kí ló dé tí ò dúró Benin? Kí ló dé tí ò dúró ní Ọ̀yọ́lé tó tún ti padà? Ń wá ibi tí àwọn baba ńlá àwọn ti wá káàkiri. Kí ẹ tún sún kí ẹ tó wá sẹ́gbẹ̀ẹ́ wá ń bí. Ilẹ̀ Yorùbá àwa là ń agbádá táwa ń bọ̀ rèé, àwẹ̀ òfin làwa máa ń bọ̀ o. Àwẹ̀ wọ́n sọ fún nìkan o. Àwọn tí wọ́n sọ fún nìkan tí wọ́n sì ń wọ̀ lẹ̀kẹ̀ pupa, àwọn ará Benin nínú wọ́n súnmọ́ Benin. Gbogbo àwọn èèyàn súnmọ́ Benin. Àwa ti wá Yorùbá àdìrẹ òbí ni làwa máa ń wọ̀. Yọ̀dà fún yín o. Ọkùnrin àwọn ǹdẹ ó sì kúnlẹ̀ ó sì dọ́bà àmọ́ sáà ọ̀yẹ̀ pọ̀ dọ̀bálẹ̀ torí náà oyè tó fẹ́ jẹ́ pọ̀. Bẹ́ẹ̀ni kẹ́ẹ̀sì mẹ́ pé nílẹ̀ Yorùbá lẹ́ni ẹjọ́kò bí má bẹ́ẹ̀ dìde o ẹjọ́kò wọn fún yín lásìkò ẹjọ́kò. Nílẹ̀ Yorùbá lẹ́ni ẹjẹ́ ń sọ fún yín dáadáa. A ti yí padà o. Lẹ́ni a ti sọ ipò ọba di ti àáfàá àti pásítọ̀ tí a nífẹ̀ẹ́ láti jẹ. Pásítọ̀ ni lọ́bẹ̀ jẹ nǹkan. Pásítọ̀ ni wọ́n àbí pásítọ̀ lọ́bẹ̀ jẹ baálẹ̀ lẹ́nu. Ebi kiri ni wọ́n náà. Sáàfáà ni wọ́n. Mo ti láàfáà tó jẹ baálẹ̀. Fáà mi lò tó dé. Tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin àfáà lẹ máa ń sá fún oyè. Lẹ máa ń sá fún baálẹ̀. Lẹ máa ń sá fún bàbá. Mo ti mọ́lé ẹ̀. Mo ti sọ fún yín pé kò sí nǹkan kan. Wọ́n bá wù ọ́ tó bá fẹ́ máa bọ̀ ìsà ìwọ tí a fi sípò ọba wù ọ́ máa bọ́. Tó bá wù ọ́ tó bá fẹ́ ṣe kìrìsìtẹ́nì máa ṣe. Tó bá wù ọ́ ẹnìkan gbọ́dọ̀ fọ́ọ̀sì ẹnìkan ní pé ìtọ́ gbọ́dọ̀ ṣe nì. Ẹ̀sìn tó bá ti yàn láàyò ẹni tiẹ̀. Ọba tó bá béèyàn bá bẹ́ẹ̀mi ṣe wà yìí. Ẹ má pè mí láàfáà o, àfáà ni mí tẹ́lẹ̀ kí n tó jọba. Mo kéwú kò sọ́ńkì àlùkùránì. Ìmọ̀tẹ́yà bá wá ti bá bọ́ sí ipò ọba, ó tún ti gírádúétì kúrò ní àfáà. Ó ti di àrólé Ọlọ́run. Àfáà òjíṣẹ́ Ọlọ́run ni. Pásítọ̀ òjíṣẹ́ Ọlọ́run ni. Kò ti di pásítọ̀ ní ọ́tẹ́lẹ̀ bàbá yìí. Kò tún ti gba promote. Kò ní òjíṣẹ́ Ọlọ́run.
o ti ń súnmọ́ ẹni tí ń rólé fún Ọlọ́run. Bẹ́ẹ̀ bá ti di ọba, ó ti di àrólé Ọlọ́run, ó ti kúrò ní òjíṣẹ́ Ọlọ́run, ìyẹn ní kó ti gba promotion. Báyìí ló yẹ kó máa ṣe kèé ṣe mẹ́kọ̀ọ́ wá di ọba kó jẹ́ àrólé Ọlọ́run kó wá tún wá lọ máa bọ òrìṣà. Àpadà sí búnú o. Ọlọ́mọjà padà sí gbọ́gbẹ́mi. Ẹgbẹ́ èèyàn di general, odidi chief of defence staff. Tí Musa olówó àmbẹ̀ ní ìsìn, Christopher Musa. Ó wá di chief of defence staff. Ó wá ní ẹ wò ó, sergeant ni ẹ fi sí. Ẹ má fi 4 stars síbẹ̀ mọ́. Ẹ fi sergeant sí mi lápá. Tó sórí ibú náà àbó sórí rẹ̀. Fúnra yín ni ẹ dájọ́ tí mò ń sọ yìí. Kìí sọ̀rọ̀ ìsìláàmù là ń sọ yìí. Ẹ̀yin mùsùlùmí ẹ lè máa ní àwọn kìrìsìtẹ́nì wọ́n lè máa ní mùsùlùmí. Ṣé ipò ọba, ipò tó balé àti àfáà àti pásítọ̀ àtẹ̀ntí ń ṣe ẹbọ. Ṣùgbọ́n ọba gbọ́dọ̀ mọ̀ pé òun rólé fún ọba àwọn ọba ni ọ̀wá lè gba òrìṣà bíbọ ní. Ìsọ pé mi nífẹ̀ẹ́ ẹni tí ń bọ òrìṣà o. Nítorí àwọn ẹ̀yin èèyàn ń gbé káàkiri tẹ̀ ń parọ́ wípé mo ní mo èètì abọ̀rìṣà. Ìrìn tí mo ní mo èètì ní idol worshiping. The act, not the person. The act is different from idol worshiper is different from idol worshiping. Ṣùgbọ́n ẹ bá ti fẹ́ parọ́ mọ́yàn, ẹ̀nà bẹ́ẹ̀ ṣe ń ba ìyẹn bẹ́ẹ̀ ṣe máa ṣe. Mo lè nífẹ̀ẹ́ èèyàn ní ìsìn kọ́ mọ̀ ṣe dáadáa. Mo sì lè nífẹ̀ẹ́ èèyàn ní ìsìn kọ́ mọ̀ jalè. Tí n bá wá ní mo I hate olè. Èèyàn sí lólè. Kọ́ wá ní mo hate gbogbo èèyàn. Ṣé gbogbo èèyàn ni mo hate? Ẹjọ́ gbogbo yín kọ́ bá wù yín ní ẹsẹ̀ náà sọ wọn kò sí mọ́kà ní àgùnfún láàgùnfún. Kò tí ì sí ẹni ọ̀hún ò bí babaláwo ọ̀hún rẹ̀. Àáfàá tí ń lo ìsáábí àti kúrakù. Pásítọ̀ tí ń lo tí ọ̀dá nínú bíbélì. Tàbí oníṣègùn ọ̀hún fún òbí rẹ̀ kó lóun fẹ́ fi nǹkan ṣe. Ẹ lè mọ bí nǹkan ṣe wá yín o. Márùn-ún lé Olódùmarè. Orí mi ti kùn òkè. Èmi ò níbi tẹ́mi ń gá lọ mọ́ o. Bẹ́ẹ̀ ṣe ń wò mí ìdíbi. Mo kàn lè lówó, mo lè nílé, mo lè material things mọ ipò. Tí wọ́n bá lèèyàn ń ga láyé, àròlé Olódùmarè ló ga jù. Orí mi ti kan kí ni? Ó ti kùn òkè. Kò sí bí mo ń ga lọ mọ́. Mo ò lè kẹ́sẹ̀ pé n lè ga lọ mọ́. Ibi tí mo lè ga pin dé ni àròlé Olódùmarè. Ìta ń fi lé yín lọ́wọ́. Nítorí àwọn mí ọmọ rò pé àáfàá lọ́ba. Mo ti graduate kúrò lọ ní àáfàá. Mo ti dàrólé Ọlọ́run ọba. Ìyẹn ẹjọ́ kẹ́ẹ̀mọ́ inú dáadáa. Wọ́n bá sì wọ́ lọ tó dáhùn. Wọ́n lọ pé yìí láìda. Wọ́n bá wù ọ̀pọ̀ ọ̀sán pé kìíní. Ẹ̀yin tẹ́ tó yẹ pé abọ̀rìṣà àbí ṣẹ̀ṣe. Ẹ̀ ń kú wá sí ààfin. Ẹ wà ń bíbà yìí. Ìyẹn ẹ má wà. Ṣùgbọ́n ètò ẹ bá sọ pé ilé Olódùmarè nípa yín débẹ̀. Bẹ́ẹ̀ bá nílé ìjọsìn Olódùmarè lẹ pé ilé ìjọsìn yìí o, àádé bẹ́ẹ̀. Mọ̀tẹ́ ẹ bá ní ilé bí ìgbà tẹ sọ pé ilé bẹ́ẹ̀ bá nílé ìjọsìn Ṣàngó bí ìgbà tẹ sọ pé ilé ìjọsìn Adéwálé
òun náà ni ilé ìbáyín lọ bẹ̀ wọ́n nítorí nígbà Ṣàngó wà láyé òun náà ní bàbá ọba sì wà láyé nígbà náà àbí nígbà tí ọba kò ṣe dáadáa ní ẹ lọ pé Ṣàngó wọ́n ṣàdọ̀bálẹ̀ bọ́bọ̀ ọ̀hún ẹnìkan ti jọba nífẹ̀ẹ́ ṣáájú Ògún Ọ̀sán Gangan jọba ṣáájú Ògún ọba àlùfáà Aláyémọrẹ ó jọba ṣáájú Ògún gbogbo wọn lọ́dọ̀bálẹ̀ fún ẹjọ́ ń dọrọ lọ àwa mọ ìtàn lẹ́yìn ọ̀bá mọ̀ tàn. èyí tẹ́ ẹ fẹ́ joyè ẹ ṣe dáadáa baálẹ̀ àmọ́ ìpamọ́ èèyàn mọ̀ wá tí wọ́n fẹ́ máa ra ilẹ̀ lọ́wọ́ rẹ̀ tán jẹ́ ẹ máa mọ̀ gbogbo ẹ̀yin baálẹ̀ ni là ń sọ fún ẹ jẹ́ ẹ máa mọ̀ bẹ́ẹ̀ bá jẹ́ ẹ máa mọ̀ ẹ̀yìn dúró tì ní o. mo gbọ́dọ̀ mọ̀ ń pa ilẹ̀ bẹ́ẹ̀ bá tà mo gbọ́dọ̀ mọ̀ ń pa ilẹ̀ ẹ̀ bá ti ìṣàkọọ́lẹ̀ mi ẹ̀ mú wá nítorí pé wọn èsì béèrè lọ́wọ́ yín mú wá ẹ̀ ń jègún ni o àtọkọ́yè àtọmọ ọba gbogbo tí ẹ bá ń gbà tọ́jẹ́ ṣàkọọ́lẹ̀ ẹ jẹ́ kí n máa mọ̀ ẹ jẹ́ máa mọ̀ bí ẹ bẹ́ẹ̀ ṣe ń gbà nítorí ijọ́ tí wàhálà bá dé kí n lè bá a. mọ̀tẹ́ ẹ̀ bá sọ fún mi tó bá ní kíní ń sọ fún ọ pé èyí tó lọ ìṣó fún mi ọ̀dà èmi ní mọ̀ gbà nù fúnra mi nìsín lórí gbogbo èèyàn là ń rán kó lọ mọ gbàsọkọ́lẹ̀ láyé àtijọ́ mọ̀ ní ìsìn gbogbo orí ti sọ́ di ti èmi ẹ máa fún mi ní ẹ̀tọ́ mi tó o bá fún mi lẹ́tọ̀ọ́ mi ọ̀nà ní ìlọ́lọ́run fi gbà lọ́wọ́ rẹ. kèé ṣe pé wọ́n ń sọ fún ọ ní mo lè má bí ọ ṣùgbọ́n tó jẹ́ tèmi fèmí ń tèmi tó jẹ́ tí àwọn tó ń gbà lọ́wọ́ rẹ̀ fún ọ ń lọ ń béèrè èmi wá ń kọ́ ọ̀ní mi àti sọ ipò ọba ipò baálẹ̀ àti ìjòyè lẹ́nìí àwọn Christian wọ́n ti joyè bàbá àgbàgbọ́ ilẹ̀ ìlú nígbà bá yàtọ̀ jẹ́ aṣíwájú ìgbàgbọ́ kò sí bí wọ́n ti jẹ rẹ́rìn gbogbo àwọn Christian máa ṣàbòyè àáfàá máa ṣàbòyè ẹ máa joyè bẹ́ẹ̀ bá joyè ẹ lè ṣípò àṣẹ bẹ́ẹ̀ bá ti joyè ẹ̀yin àáfàá ẹ̀yin pásítọ̀ ẹ̀yin náà máa wá kó àṣẹ bẹ́ẹ̀ bá ti jẹ́ ìwọ pásítọ̀ tó ọlọ́ọ̀jẹ baálẹ̀ ọlọ́ọ̀jọba àwọn bá gba yẹ máa gbọ́ olójúṣẹ́ gbalẹ̀ rẹ ọwọ́ àwọn máa pariwo káàkiri baálẹ̀ sì kọ́ ọlọ́ọ̀dẹ ẹ tó bá jẹ́ náà ni mo dúpẹ́ pé èmi nílẹ̀ Yorùbá láti wò ó change nǹkan àti jẹ́ káwọn èèyàn mọ̀ pé o lè jẹ baálẹ̀ o lè jọba o lè láì wọnú ẹgbẹ́ o ní ìjà àti wọ ẹgbẹ́ ògbóni ẹgbẹ́ òṣùgbó ẹgbẹ́ kíní kan ìbú ẹ̀yin tẹ́ wà nú ẹgbẹ́ yẹn o wọ́n bá wù yẹn máa ṣẹgbẹ́ tẹ̀sí mọ́ èmi ṣẹgbẹ́ èèyàn àròlé Olódùmarè ṣẹgbẹ́ èèyàn mọ́ ẹgbẹ́ àwọn ọba ní máa ṣe ní la sì ń sọ fáwọn ọba yìí pé ẹjẹ́ á máa ṣe ẹgbẹ́ tiwa yàtọ̀ sí pé káwọn ọba bá ń ṣẹgbẹ́ ara wa ẹ̀ mọ́ bá ṣe lágbára tó ni mọ́ gbogbo wọn ẹgbẹ́ àwọn èèyàn tó jẹ́ pé kápẹ́ńtà yẹn ó jẹ́ apènà ẹni tí ètò wọn ni ó jòlúwo wọ́n bá débẹ̀ wọ́n dónú ẹgbẹ́ wọ́n bá máa fi orí adé wọ́n fi máa balẹ̀ èmi ìbò wọn gbọ́n jù bá lọ. èmi ọ̀gbọ̀n márùn láti wò ìwé tí ń gòkè mu kò sì ní lọlẹ̀. yọ̀ọ̀dà fún yín o mo kí yín púpọ̀ pé àáfàá ló wá jẹ ACC pásítọ̀ ọwọ́ àjẹbálẹ̀ inú mi dùn
wípé látèmi lọ láti wò lọ àti yí nǹkan padà ayé ti yí padà. Let me tell you something. If you are a leader and you are still following what you met on the ground without no changes, you are not a leader, you are still a follower. But when you become a leader and you can change things, then you are a born leader. Today, in Yoruba land, I am a leader that has brought changes, and I can prove it with actions, with things manifesting in the physical. The things that are manifesting in the physical is one of them. It is a testimony, and it's a testimony. Bali agbowo afa kan bele tebiliki. Ẹlẹ́ àníyá ni ó sì jẹ baálẹ̀. Ẹni tá a ti change nìyẹn. Mo sì fọwọ́ sọ̀yẹ̀ wípé tí mo ti change nílẹ̀ yóò. Àní ẹ má wọ agbádá, àní ẹ má wọ pamọ́lẹ̀, àní ẹ má wọ òfì, àní ẹ má dàdé, ṣùgbọ́n kèé ṣe kẹ́ ẹ wá sọ adé di Ọlọ́run. Gbogbo adé tí gbogbo wa ń dé sórí èèyàn ló ṣe é. Ọ̀jábọ́ láti sánmà. Àṣẹ̀dẹ̀mádé àti adé wọn ọba àgádé bí ìkọjá dé ààrẹ. Ta ló ṣe? Àtàdé ààrẹ nífẹ̀ẹ́ o. Àtàdé ìṣẹ̀ǹbáyé ní kíní o. Àlẹ́ èèyàn ló hùn. Kìí ṣe pọ́kẹ̀ jábọ́lẹ̀ láti sánmà lábáyé. Ẹ wá ní a máa bọ́ ká máa bọ̀ ntí ẹ rí pé Asíndẹ̀mádé tó ṣe àdéhùn kí ni ọmọ wò ọkùnrin ìgbọ́ ọ̀pọ̀ odidi ọba ìlú ló gbọ̀ tó báyìí. Bẹ́ẹ̀ bá sì rọgbọ́n láàfin mọ́ kò sọgbọ́n ìlú mọ́nà. Mọ̀ nílùú tiwa ní Ìwó kí ni bẹ́ẹ̀ láti lọ́gbọ́n. Ṣé ẹ̀mẹ́ tọ́jọ́gbọ́n ni? Ọlọ́run lọ́gbọ́n. Ẹ̀mọ̀ tí ń pè lólódùmarè ni. Kí lẹ́mọ̀ tí ń pè lódù? Ìjìnlẹ̀ Yorùbá tí ń pè lọ́gbọ́n ni ọgbọ́n. Odù tẹ́ ń wò ó. Ẹ bá ti ń gbọ́. Kò sí nǹkan kan bí odù ju wípé ọgbọ́n lọ. Ìtorí ẹ̀ ni a fi ń pe Ọlọ́run ní ẹni tó ní odù. Ní a fi ń pè ní olódù tó mọ gbogbo àrùn. Ẹni tó ní gbogbo ọgbọ́n tó dá gbogbo nǹkan tó sì mọ bí gbogbo ẹ̀ parí sí. Ìpilẹ̀ṣẹ̀ àti òpin Alpha and Omega. Yọ̀dà fún yín o. Ẹ sọ̀rọ̀ ẹ bá ń fi ewé lé baálẹ̀ àti èsì kí ọ̀bìwò là baálẹ̀ Dámọ́dù pásítọ̀ ní tẹ́lẹ̀ gbogbo ti di baálẹ̀ nísìnyí ní ẹ̀ bá ti di baálẹ̀ ní ọdún ti bẹ́ẹ̀mi ṣe wà nísìnyí mímọ jẹ́ àfáà tẹ́lẹ̀ ẹ̀ lè pè mí ní àfáà Adéwálé Àkànbí hàn bí mo jẹ́ pírẹ́sídẹ̀ǹtì tẹ́lẹ̀ gan-an ẹ lè pè mí pírẹsidẹ́ǹtì lọ ọba ojú pírẹsidẹ́ǹtì lọ ọba ipò ọba ju pírẹsidẹ́ǹtì lọ ojú gómìnà lọ ojú sẹ́nẹ́tọ̀ lọ àwọn ọmọ wa ni wọ́n máa jẹ pírẹsidẹ́ǹtì àwọn ọmọ wa ni wọ́n máa jẹ gómìnà ọmọ wa níjọ́ kan lágbára Ọlọ́run láìpẹ́. Gómìnà Ọlọ́run ọkọ̀ ọmọ wa nínú. Orí ìwé ò ní kọ gómìnà o. Orí ìwé ò ní kọ gómìnà o. Ire ìyá ọ̀tà wa náà o. Nínú ire tó kan ẹ jẹ́ tí ìbá ṣe kọ́ dà lọ́mọdẹ́gbẹ̀. Ṣé bóyè tó kára àwọ̀ níṣẹ́ máa lọ sí. Ṣé rí gbẹ̀yìn Ìwó?
Láàrí pé ìmọ̀ nígbà tẹ́mi wà bẹ́ẹ̀ lágbára Ọlọ́run ojú mi yóò rí ọmọ ìlú tí ó jẹ gómìnà. Yóò sì ṣe jù mí o. Táni ò ní sì ṣe jù ẹ̀. Ó sáré mọ̀sọ̀rọ̀. Ọmọ ọba pa ọ̀sọ̀rọ̀ àná. Gómìnà níwò yóò sì ṣẹ́jú tèmi o. Ẹjẹ̀ wẹ̀ tí ó sọ̀rọ̀. Ẹ̀dẹ̀ ní ṣe lọ́wọ́ ọmọ rẹ̀ pé ipò ọba ya lẹ́yìn ẹ̀dẹ̀ kí wọ́n máa ṣètì ọ̀tán. Lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run. Ọlọ́run ó ṣe fáwọn. Ọba tá a dúró tì tí ì sì dójú tẹ̀dá ẹ̀yin ọmọ yìí náà ẹ̀ẹ́dọ̀mọ gómìnà. Yóò rí bẹ́ẹ̀ o. Àwa ti yí nǹkan padà ńlẹ̀ Yorùbá. Ó wù yẹn ó wù àwọn jẹ́ oníṣẹ̀ṣe àti onígbàgbọ́ ní gbogbo yín ọmọ wà sáàfin gbogbo yín lẹ máa wá gbogbo yín lẹ máa kó ọ̀rọ̀ ní wá àní ẹ má kó wá ṣùgbọ́n ẹ má gbé òòṣà yín lé mi lórí kò sí òòṣà kankan tó jáde láti inú ààfin yìí. Ta ní bẹ láàfin ọba àwọn ọba ẹni tó ní ààfin a sì ti kó yààfin lọ́wọ́ Olódùmarè. Olódùmarè lè ní pé o ìtẹ̀yìn bá ń pè nílùú yìí ìtọ́ bá wu Ìgbò ló lè pè ìtọ́ bá wu Haúsá ló lè pè ìtọ́ bá sì wo Lárúbáwá ló lè pè ṣùgbọ́n tèmi mọ̀ sí nílẹ̀ Yorùbá ò ní Olódùmarè Ẹ̀jẹ̀ ṣe kábíyèsí dáadáa. Ẹ jáwé lé a lórí kẹ́ẹ̀jọyè wọn. Ẹ ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí. Kábíyèsí ni ẹgbẹ́ lálẹ́ kẹ́ẹ̀jọ̀kọ́. Ẹ wá fún àga yẹn mọ́ wájú díẹ̀. Kẹsẹ̀ yóò wà lórí ibi. Ẹ̀dùn bá kẹsẹ̀ yẹn. Ọ̀ya. Kábíyèsí. Wọ́n ti ń dáwé lórí ẹjọ́ torí tọ́lọ́wọ́. Ẹ má jẹ́ àgórí róògì ká sì má dà wọ́n láàmú. Wọ́n ti ní kí wọ́n dáwé lé wọn lórí. Kábíyèsí ti pàṣẹ. Lẹ́yìn àṣẹ tí wọ́n fi lóye wọn lórí lókù. Ẹ̀yin ọmọ ẹ̀sìn kí aṣòkú ṣèmọ̀lé. Ẹ̀mbẹ́ àyà àbẹ́ẹ̀sì lé ẹjẹ́ ń ta ṣàkí lọ sí ọ̀dẹ bàbá tẹ̀yìn. Ọmọ ẹ̀sìn kì í yá owó babalógun. Ọmọ òsìkà yọmọ láàlà sọnù. Bóńkì àbẹ́yìn kọ́ ẹjẹ́ ń dá ọ̀dẹ bàbá tẹ̀yìn. Ẹ̀yin ní bàbá ẹni yọmọ lóko láàlà sọnù. Ọmọ ẹ̀sìn kì í bọ́ babalógun. Ọmọ òdòkan ni wọ́n kì í. Tó ń bẹ lágbàlá lọ́ọ̀dẹ bàbá tẹ̀yìn. Ará awájú ò gbọ́dọ̀ bu mú èrò ẹ̀yìn ò gbọ́dọ̀ bu wẹ́sẹ̀. Ọmọ ẹ̀sìn kí ni wọ́n kì í lọ́ọ̀dẹ bàbá tẹ̀yìn. Ẹ̀yin lọmọ orí ká Olúwakílẹ̀ bẹ́ẹ̀ ni bàbá tẹ̀yìn. Nìkan ló gbọ́dọ̀ bù níbẹ̀ bọ́jú. Ọmọ asáǹkú dẹ́yìn kí ni wọ́n fi bàbá tóbi yín lọ́mọ. Èsì kì dúró dè mí òun ọmọ asáǹkú dẹ́yìn jú. Nítorí ogun
nítorí ogun ọmọ Èsìkí ọmọ asán ogun dẹ́yìn jú oyókó làlà sọmọnù làlà ọmọ Ṣàngún ọmọ àìsàn ọmọ Èsìkí ẹjẹ ń dọ̀ọ̀dẹ bàbá tẹ̀yìn ọmọ àìdù ọmọ Èsìkí ẹjẹ ń dọ̀ọ̀dẹ bàbá tẹ̀yìn ọmọ Ṣàngún dẹ́yìn jú ìrọ́lẹ̀ ní sọ́kùnrí o ọmọ Èsìkí ọmọ eléèké gbọ̀ngbọ́ ọmọ Èsìkí ọyọ́mọ la sọ́nà ọmọ Èsìkí Èsìkí bí ọdẹ bí o ìwọ lógún Kakanfò bí ọdẹ bí o ìwọ lógún. Èsìkí ń bọ̀.